ṣé Yorùbá bọ̀ wọ́n ní ayé ń bàjẹ́ ọmọ olè ń kájọ o. Èyí ló dífá fún olórí orílẹ̀-èdè yìí ní ìgbà kan rí láyé ológun, ìyẹn ní General Ibrahim Babangida, tí ó ń gba àwọn aṣòfin wa nímọ̀ràn o wípé kí ló dé ẹ bá fẹ̀lẹ̀ lẹ̀ ṣe Sẹ́nitọ́ Níngì, kò yẹ kẹ́ ẹ dá dúró bẹ́ẹ̀ yẹn, ó yẹ kẹ́ ẹ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó máa ṣèwádìí Sẹ́nitọ́ Níngì ni fún ìwà àti ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí. Kí ni Sẹ́nitọ́ Níngì ṣe ni wípé owó ìṣúná ọdún 2024 ó fi owó tó tó owó ńlá wọ́n fi kún owó ìṣúná yìí, tí ó fi hàn wípé gbogbo àwọn àgbààgbà aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àti ti àwọn aṣojú tó ń lọ bíi 34 ni wọ́n gba 500 million tí gbogbo owó yìí sì jẹ́ 17 billion naira. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ló yẹ kán fọ̀rọ̀ wá lẹ́nu wò ni pé kí ló rí lọ́bẹ̀ o tó fi wàrú ọwọ́ kó tó di pé fowó kún owó ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 2024. Ǹjẹ́ àti Níngì o àti Babangida tá tiẹ̀ lọ̀rọ̀ dùn lẹ́nu wọn gan. Níbo làá wá ń lọ lórílẹ̀-èdè yìí báyìí o? Ọlọ́run kó mà wá gbà wá o. Tó jẹ́ wípé bó o bá tí ì jalè nínú ìṣèjọba lórílẹ̀-èdè yìí ò tí ì jẹ́ èèyàn. Bó o bá wá jalè tó o bá borí bọ́, àwọn yẹn ló tún wá mọ kánsẹ́ẹ̀lì tí wọ́n mọ advice àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn pé bá a ṣe é ṣe leléyìí o. Ṣé rí i pé kọ́lọ́run wá gbà wá ni? Ìdí nìyẹn tó pọ̀lọpọ̀ wá fi ń pariwo wípé kíkálukú kúkú dá wà láàyè rẹ̀. Odùduwà kó dá lọ, Biafra kó lọ, kíkálukú kó wà lórí ọwọ́ ẹ̀ o. Àbí kí láti wá ṣe léyìí sí? 17 billion naira ó làwọn aṣòfin pín mọ́wọ́ o. Tó bá fowó yìí sí orí owó ìgbọ̀nwọ́ epo, tàbí wọ́n fowó yìí láti fi dá iṣẹ́ sílẹ̀, tàbí wọ́n bá tiẹ̀ mú owó yìí gan tó fi dá ranches sílẹ̀, kò ní sí ìjà Fúlàní àti àwọn àgbẹ̀ káàkiri mọ́. Tàbí tó yà mú owó yìí gan wọ́n fi ṣòwò ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká wò lórílẹ̀-èdè Nàìjíríà ohun gbogbo bí kan ṣe ń ṣubú lura wọn nìkan yí lura wọn. Ẹ jẹ́ ká wò lónìí ní Nàìjíríà oríṣiríṣi ni à ń rí. Ti Níngì òun ló ṣẹlẹ̀ lónìí, èwo la mọ̀ tó tún máa ṣẹlẹ̀ lọ́la. Fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa, ọ̀rọ̀ tí Babangida sọ yìí kí lẹ rí sí i? Ó ló yẹ kán sì dáríjì náà, kán fọ̀rọ̀ wá lẹ́nu wò, kán bi léèrè pé kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́, kán tiẹ̀ tó jáwé gbélé rẹ̀ fún oṣù 3 tí wọ́n fún un pé kó lọ fi ronú pìwàdà. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa, kí lèrò tiyín? Ẹ fi èrò tiyín ṣọwọ́ sí comment section. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.